a wá ṣe suratu Quraish àti làkọ́díjà akùn fún àwọn bàbá wa, àwọn bàbá gbogbo wa, bàbá wa oníwàásí àgbáyé, bàbá wa Fadilati Sheikh Muhyiddin Ajani Bello, kí Ọlọ́run ọba aláǹjù lọ kí ọba lọ́rọ̀ ẹ̀mí wọn, àárín wọn àtọ́lọ́run Ọlọ́run má jẹ́ ó dàrú. Bismillahir Rahmanir Rahim. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت wọ́n Rabbul Arshil Azim ẹ̀ṣẹ̀ amina. ẹ dábàá jọ bàbá ní kẹ́ ẹ jókòó ìṣẹ́jú méjì ẹjọ́ ń tọrọ Ọlọ́run. bàbá wa ṣe wáàsí fún wa tí wáàsí yẹn ta àwọn kan lára, wáàsí yẹn dùn mọ́ àwọn kan nínú. principle ilé ayé is just like the principle of mechanics, the principle of a simple pendulum. pendulum gẹ́gẹ́ bí ẹ̀pọ̀n ago, ó máa ń mì sọ́tún, ó máa ń mì sósì. nínú ayé a máa ra wọn olóríire, a sì máa ra wọn olórí kejì. tí wọ́n bá ń kọ orin Islam, a ra wọn tí wọ́n máa kọ́, tí wọ́n máa rìn ala milata islamiyya. a sì ra wọn kan tí wọ́n máa ṣe mistake díẹ̀díẹ̀ tàbí tí wọ́n jẹ́ ṣe mistake pátápátá bá bàbá wa ti sọ. Ọlọ́run a máa fi í mọ̀nà. Àmín. àwọn èèyàn tí wọ́n sàmì ò sí. Amina. mi ní sọjú báyẹn lọ. Alhaja Hafsat Siddiq máa bọ̀ wájú bí. ààyè ń bẹ̀ yẹn àwọn tí wọ́n máa jó lọ́wọ́ fún. ààyè ń bí mọ àlẹ́gbẹ̀ẹ́ bàbá mi. àwọn bàbá ní òun ṣe ìdúpẹ́ ni òṣọjọ́ bí. ìdúpẹ́ pé o pé 50 ọdún láyé. ìgbà tí èmi pé 40 ọdún láyé mo forí lẹ̀. 40 ọdún. bẹ́ẹ̀ ni. Ayakumullah. and that was precisely in 1997. ìgbà yẹn mo ṣe last record mi. mo ṣe òtítọ́nú and that was my last production. Ọlọ́run tó wá ṣe ní rọrùn fún mi láti gbà náà dì sí i. mo fi ọlá àwọn bàbá tọrọ fún ẹ. ìjókòó tó lò láyé Ọlọ́run á ṣe ní rọrùn fún ẹ. Àmín. Sidikida Alhaji wa ẹ bá ń gbé àga kan wá. wọ́n ti ẹ̀ lè nà ọ́rọ́sẹ́ gbẹ́ ìyàwó. Siddiq ọ̀yá jókòó ń bẹ̀ ọ́n. Abdulwasi Alhaji Abdulwasi Siddiq. Now àdúrà tí a ṣe fún Alhaja Hafsat Siddiq Inshallah. níwájú àwọn bàbá òun náà ni wípé Hafsat ti ná ọjà. Naam. ọjà rẹ̀ dẹ̀ ti ń yé. ó gbà yín obìnrin kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kẹ́ ẹ jẹ́ kí orí yín kó tàn sílẹ̀. I'm a father and a grandfather here addressing you. gbogbo ẹni tó bá fẹ́ jèrè ọmọ láyé yóò jìyà ọkọ o. Subhanallah. bàbá ti ṣàdúrà mẹ́tẹ̀ fún yín, àdúrà mẹ́tẹ̀ ẹ̀dá ó sì gbà lórí yín. Inshallah. èèyàn gbọ́dọ̀ ní ìtẹríba fọ́kọ yóò sì máa rí àlìjánà. kí lálìjánà Hafsat àwọn ọmọ ni o. nígbà tó dọ́dọ̀ mi lẹ́ẹ̀kan mo láwọn ọmọ ń kọ́ wọ́n wá ń kí mi lọ́kọ̀ọ̀kan. ẹni àkọ́kọ́ kí mi kápẹ́ńtà nìwọ. lanet colleague tó wà nù family yìí ń kọ́. nígbà tó dé ọmọ mi mo ní yeah you are a lanet, and when you see a lanet colleague you will know that it's a lanet. Inshallah. látara Sodiq àtàrà yìí méjèèjì ló ti wá. àlùbáríkà àtàná ni o. kò wá jẹ́ kálùbáríkà yẹn kó máa lọ bẹ́ẹ̀. jẹ́ kó máa lọ o. jẹ́ kó máa lọ o. kó má dúró. jẹ́ kó máa lọ o. àlìjánná oríire àwọn ọmọ àtẹlẹsẹ ibi tó wà ní o. tó ti rà níyì o. tọ́dọ̀ so ọkọ rẹ. ọ̀ya kúnlẹ̀ síwájú bàbá ń wákà. baálé okun méjì. kúnlẹ̀ wá tẹ́wọ́. gbogbo ohun tó ti ara rẹ jáde Inshallah. láti ọ̀dọ̀ Abdulwasi Siddiq
Na'am. ọlọ́run jẹ́ wọn ní àlùbáríkà jù yẹn lọ. Àmín. ọlọ́run jẹ́ wọn ní àlùbáríkà jù yín lọ. Àmín. ọlọ́run má jẹ́ ká ẹ fojú sunkún kankan nù wa. ọlọ́run wọlé àwọn bàbá tí wọ́n ní kí n máa wí mọ́ ń rọ̀ ni gbogbo ohun tí bàbá fẹ́ wí lè ní wọ́n ní kí n máa wí wọ́n ti pọ̀ sí mi lẹ́nu. ọlọ́run wọlé àlùbáríkà bàbá tá à ń jẹ ọlọ́run á jẹ́ káwọn ọmọ yín lálùbáríkà jù yín lọ. Àmín. ẹ̀yin ti ju àwọn òbí yín lọ àwọn ọmọ tí náà ju yín lọ. Àmín. àjọ̀dún tó wá ń ṣe lénìí tó ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé o ti péye báyìí ọlọ́run má ṣe yìí láṣẹ mọ́ o. Àmín. má ṣe léyìí láṣẹ mọ́ o. Àmín. wọ́n ní gbogbo ẹni tó bá mọ kí o tó lè pe tí mo wí kọ́ bá mi wí tó pé bisimilahi rahman rahim. Bismillahi rahman rahim. Rabbi Rabbi. awzi'ni Awzi'ni. ana ashkura An ashkura. ni'mataka Ni'mataka. lati Lati. an'amta An'amta. alayya Alayya. wa ala Wa ala. walidayya Walidayya. wa an وأن a'mala أعمل salihan صالحا tardahu ترضاه wasilili واصلح لي fi zurriyati في ذريتي inni tubtu ilayka إني تبت إليك wa anna وأنا awwalul muslimin. أول مسلم. amina آمين amina. آمين. ẹni tó bá ma fatia kẹtù wa máa jójó fatia bàṣírí mi Tọ́. ẹ jẹ́ ká jọ ké suratul fatia fún Hafsat Siddiq Tọ́. tí ń ṣe ìdúpẹ́ ọjọ́ bí 50 years tí ó ti dé lórí ayé Ọlọ́run jẹ́ kó ṣọ̀pọ̀ ọdún láyé. آمين. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alayhim. غير المغضوب عليهم ولا الضالين آمين 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 يا الله ما شيء لا شيء ما آمين. ما شيء لا شيء ما آمين. ọba jẹ́ ọ̀ṣẹ́ púpọ̀ láyé má ṣe yí láṣẹ má. آمين. ما شاء Happy birthday to you. الله. Happy birthday to you. الله. Happy birthday to you, Afusat. Happy birthday to you. Allah. We wish you many happy return. Happy birthday to you. Kọ́lọ́n kó wọlá la ilaha illallah. Allah. La ilaha illallah. Allah. Muhammadu Rasulullah. La ilaha illallah. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun alal mursalin. Walhamdulillahi rabbil alamin. Ẹ wá lè máa lùlù.